Káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí ó ti wá dójú ẹ̀, ó ti ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ó máa dáa pé 2027 lẹ́ ń dúró dè, àánú yín dẹ̀ ṣe mí. Bẹ́ẹ̀ ni àánú yín ṣe mí. Lọ́wọ́ yìí ṣebí awuyewuye pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa wá nílùú yìí lẹ́yìn tí wọ́n lọ sí ìpínlẹ̀ Benue tí wọ́n lọ bá wọn kẹ́dùn. Ó mà ṣe o. Lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ṣe ọṣẹ́ tí wọ́n pa àwọn èèyàn, àwọn Fúlàní tí wọ́n pa àwọn èèyàn ní ìpínlẹ̀ Benue, gbogbo náà la rí pé wọ́n ti ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn tí ìjọba ti ní pé àwọn wá bọ́n ṣe máa mú àwọn ará bíi mọ́lẹ̀ pa àwọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n jáde pé àwọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pé àwọn ò tí ì rí nǹkan tó fà á. Lẹ́yìn yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Fúlàní wọ́n ti jáde lẹ́yọ kọ̀ọ̀kan tán tẹ̀ gbójú wọn jáde. Gbogbo náà là ń rí fídíò yẹn tá à ń rójú wọn tó ń gbójú wọn jáde pé àwọn làwọn ṣiṣẹ́ yìí, àwọn tó ń ṣiṣẹ́ bíi wọ́n gbójú wọn jáde pé àwọn in fact ṣebí ìkan ló jáde láìpẹ́ yìí tó ní òun lè pa èèyàn bíi 150 tí nǹkan kan bá ṣe màálù òun kékeré yìí. A ti ṣe news náà sẹ́yìn in case ìwọ tó bá ti wò lọ padà kó lọ wò ó. Tí ọmọ kékeré yẹn jáde ó ní pé ìdí táwọn fi ṣiṣẹ́ yẹn ni wípé àwọn àgbààgbà ìpínlẹ̀ Benue wọ́n lé àwọn dànù ní abúlé àwọn ìdí rèé tí àwọn fi pa wọ́n pakúpa táwọn fi padà wá pé báwo lè ṣe máa lé wa. Ìkan dẹ̀ tún jáde pé bí wọ́n ṣe ń lọ yìí pé àwọn ọmọ ìpínlẹ̀ Benue pé wọ́n ti pa àwọn màálù àwọn báwọn dẹ̀ ṣetán láti pa in fact ìtó jáde yẹn ó ní pé òun ṣetán láti pa èèyàn 150 lórí màálù kan. Gbogbo ìròyìn yẹn náà la gbọ́. Lọ́wọ́ yìí ẹlòmíì tuntun jáde o. Àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí eléyìí tiẹ̀ jáde tán pé pé ṣèbí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n wá sí ìpínlẹ̀ Benue wọ́n náà wá bá wọn ọmọ ìpínlẹ̀ Benue kẹ́dùn ṣùgbọ́n àwọn rí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n kàn rẹ́rìn ni pé wọ́n rẹ́rìn pé ó wá báyàn kẹ́dùn ó rẹ́rìn pé ó fi hàn wípé pé nǹkan táwọn ṣe kò lágbára tó. Pé lọ́wọ́ yìí pé ìtàwọn tó fẹ́ ṣe ń sìn pé bàbá Tinubu ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ sunkún pé at least àwọn ò tí ì ṣe nǹkan tó ó lè mú ààrẹ Tinubu sunkún. Ó túmọ̀ sí pé àwọn ò tí ì ṣe kankan nìyẹn pé ṣùgbọ́n nítorí pé àwọn ò rí ibi tí èèyàn máa wá báyàn kẹ́dùn ẹ̀rín lẹ̀ ló ń rín kábíyèsí Elédùmarè. Ọ̀gbẹ́ni náà lè rí o ó gbójú ẹ̀ jáde tán ni tó bá yá wọn máa ní pé àwọn ò tí ì rí wọn mú àwọn ò mọ ibi tán wà ṣùgbọ́n wọ́n ń jáde wọ́n fojú wọn hàn àwọn ìjọba wọn ò ṣe kankan sí àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Ẹ gbọ́ bí ó ti sọ gẹ́gẹ́ bí ó ti sọ rèé o ó ní we will make Tinubu cry next time. We will make Tinubu cry next time. Now, tension continues to rise in Nigeria as a disturbing video surfaces online showing a self-identified elder issuing a direct threat against President Bola Ahmed Tinubu and the people of Benue. Ṣé ń gbọ́? Eléyìí ó tún ń dún mọ̀wúrúmọ̀rú ni o. Ó ń dún mọ̀wúrúmọ̀wúrú sí ààrẹ orílẹ̀-èdè pé ẹ wo lọ́wọ́ yìí ṣe ẹ gbọ́dọ̀ sunkún nítorí ìtẹ́wá yẹn ẹ kàn ń rẹ́rìn ni ìyẹn fi hàn wípé ìkan tá a ṣe ó yí ìgbà ẹ̀rín. Ṣé ń gbọ́? Nílùú tó lọ́ba tó níjòyè àwọn lè wọ́n ń pe president wọ́n ń pe ààrẹ direct ni. Tọ́gbẹ́ ọmọ Yorùbá kan ló ṣe léyìí àwọn DSS wọ́n á ti délé wọ́n á ti gbé kí ló lóye Sunday Igboho ṣe o. Tí àwọn DSS àwọn about 1000 of them tí wọ́n dẹ̀ round ilé ẹ̀ pé kan lọ pa olóyè Sunday Igboho kò bújọba o
olóyè Sunday Igboho kò mú bọ́ dání, kò pààyàn kankan. Self determination ni olóyè Sunday Igboho ń jà fún, pé kí ìlú kó lè tùbà, kó lè túṣẹ́, kó lè rọrùn fún everybody. Wọ́n dẹ̀ ya wọlé, wọ́n ní kan lọ pa olóyè. Títí di ìsìn tá à ń sọ̀rọ̀ yìí, wọ́n lé bàbá ń bàbá, wọ́n lé sẹ́yìn odi. Ibẹ̀ làwọn kan dẹ̀ ṣe wà tán ní wọ́n Nàìjíríà my foot o. Yorùbá nation ni ọ̀nà àbáyọ. Ó tiẹ̀ ti dábàá, ó tiẹ̀ ti clear everybody báyìí. Ṣé bẹ́ẹ̀ yín náà rí bó ṣe ń lọ? Ká pín ìlú yìí kólúkálùkù máa lọ ń lo ẹ̀. Àwọn kan yìí ń jókòó, wọ́n yìí ń rẹ̀wẹ̀sì, wọ́n yìí ń ronú sí i. Ó mà ṣe o. Ṣé ẹ ń gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni yìí ẹ gbọ́ nǹkan tó jáde lẹ́nu ọ̀gbẹ́ni yìí? Àfi k'Elédùmarè gbà wá. Ó ní pé lọ́wọ́ yìí o, ó dún mọ̀rùmọ̀rù mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìyẹn náà lágbára. Tension continues to rise in Nigeria as a disturbing video surfaces online showing a self-identified elder issuing a direct threat against President Bola Ahmed Tinubu and the people of Benue. In the chilling footage, the individual boasted that Tinubu came last time to greet Benue people and he was smiling. Ṣebí you know rí? Next time we attack, we will make sure Tinubu will be crying. Èmi kọ́ mo sọ o, òun náà lẹ ti rí yẹn. Òun náà lẹ ti rí yẹn o. Wọ́n náà máa make sure pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa sunkún ní sẹ́ẹ̀. Nílùú tó lọ́ba tó níjòyè, gbogbo ọmọ Yorùbá ṣó ti wá ń yé everybody báyìí. Wọ́n tún wá jẹ́ kí gbogbo àwọn ti ọmọ ìpínlẹ̀ Benue kan máa mọ̀ wípé àwọn ò tí ì ṣe ọkàn òun pa òun padà, àwọn ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bò lápò ni. Ó ti pẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí. Síbẹ̀ àwọn ìjọba máa sọ fún wa pé à ń wá àwọn tí wọ́n ṣe iṣẹ́ láabi, à ń wá wọn ni. Ṣé bó ṣe máa lọ rèé? Ọmọ Yorùbá, ṣé bó ṣe máa lọ rèé? Wọ́n ń rú àwọn abírabí, wọ́n ń rú wọn lágbára sí ni. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Bẹ́ẹ̀ ni o, àfi kí Elédùmarè máa ṣọ́ wa. They further claimed responsibility for hijacking Benue Link's vehicle to Pai and the born indigents of Benue, warning that more attacks are on the way. Gbogbo náà la gbọ́ pé láìpẹ́ yìí ni wọ́n tún lọ kọlu ọkọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Benue tí wọ́n ń travel. Eléyìí tí wọ́n ṣẹlẹ̀ bí àná àbí ìjẹta ni. Tẹ́lẹ̀ náà tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìjọba jókòó, wọn ò sọ anything. Ẹ̀yin ọmọ Yorùbá, nílé lóko lọ́nà lájò lórí Ọlọ́run. Kò tiẹ̀ yẹ ká tún máa bẹ̀yìn mọ́. Yorùbá nation lọ́nà àbáyọ. Bẹ́ẹ̀ ni. Kèbí 2027 yìí, wọ́n ń dúró pé kí àwọn ọmọ ìlú wa dìbò. Mo tiẹ̀ jẹ́rìí ọmọ Yorùbá. Kò ní ìdí ká ṣe máa sọ nǹkan tó máa ṣẹlẹ̀ tí ó yẹ kí wọ́n ṣe fún wọn. Àfi kí Elédùmarè gbà wá. Wọ́n ní pé àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi, àwọn yìí ń wá wọn. Ṣèbẹ́yìn náà rí pé wọ́n wá wọn lóòótọ́ ni. Tí gbogbo àwòrán picture wọn, fídíò wọn, ó ti circulate gbogbo social media. Àwọn ìjọba ta lẹ wá ń tàn? Ta ló ń tanra wọn? Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation òun ló lè ṣe. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin ọmọ Yorùbá, a ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ o. Ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.